Subhanallah. Ẹ jẹ́ ká jọ wo fídíò tí mo gbé sókè yẹn. Ẹ jẹ́ ká balẹ̀ fáwọn àti bàbá ètò láyé ètò. Ẹ má jẹ́ ká wẹ̀ mí. Tá a fẹ́ fàyọ fún àní rí fàyọ. Oyè ẹgbọ́n tí afa wa sọ. Ìgbọ́n pọ̀tọ́ ẹ jẹ́ kán tún nǹkan tó sọ yẹn sọ. Ẹ jẹ́ kán tún nǹkan tó sọ yẹn sọ. Ìtẹ́ ẹ sọ yẹn. Ẹnu ẹbí mi tí aláàbá ní kí n pa yí padànù dànù ni tó bá jẹ tẹ fẹ́ gbọ́nù. Kí lẹ wí àgbọ́n yín dáadáa ó ń kíráàkì ẹjọ́. Bábẹ́nu ẹbí mi tí bábẹ́nu ẹbí mi tí aláàbá ní kí n pa yí padànù dànù ni. Torí pé ń dí ayọ̀ Ọlọ́run lọ́wọ́ kò jẹ́ kó ṣe. Nítorí pé kò ṣe. Nẹ́tíwọ̀kì wọn yóò dá èmi ò gbọ́ o, nẹ́tíwọ̀kì wọn yóò dá èmi ò gbọ́ jàre. Èmi ò sọ̀rọ̀ kedere yìí. Ẹjọ́ kó lè clear ẹ mọ̀ kan kó lè clear. Ẹ jẹ́ kó clear dáadáa, ẹ jẹ́ kó tún ọ̀rọ̀ yẹn sọ torí ó lẹ̀ pé ó kíráàkì, ó wù yín kíráàkì sà. Mr. Ayọ̀ Òkìkí sà, ó wù yín. Túkù ẹ máa gbọ́ ẹ. Ṣé ń gbọ́ báyìí? Ṣé ẹ ń gbọ́ dáadáa báyìí? Mr. Ayọ̀ ẹni sùúrù. Níbi tá a ti lọ ni pé Muhammad òun àtẹbí ẹ̀ jọ jà. Ó pa ẹbí ẹ̀, wọ́n dá wa lálẹ́, oríṣiríṣi ṣẹlẹ̀. Ẹ̀yin wá ní tó bá jẹ́yìn ni. Ó yẹ ìmọ̀ ẹ̀ kó lè clear ó dàbí pé a ti ń gbóhùn ìbá. Ẹ wá ní tó bá jẹ́yìn ni. Pé kíni so a lè gbọ́ yín dáadáa pé òun ni nǹkan tá à ń sọ. Ó bá jẹ́ èmi ni ìkan tí màmá ṣe nìmí náà ó ṣe yí pa wọ́n dànù ni torí pé àwọn náà fẹ́ pa ni so kò sábúrú mi bẹ̀ máa pa wọ́n dànù ni mo bá pé 50 táǹlẹ̀ bí tó fẹ́ máa takò ọ̀rọ̀ lọ́hùn á pa dànù. Bóyá tó bá jẹ́ ẹbí yín bí 50 ló takò ọ̀rọ̀ Ọlọ́run ẹ máa pa dànù ni. Bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ Allah. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ anybody nínú ẹbí yín ẹ jẹ́ ká gbé báyìí anybody nínú ẹbí yín ló fẹ́ takò ọ̀rọ̀ Allah tí ò fẹ́ kí kinní yẹn ó ṣẹ odindi ọ̀rọ̀ tó wà nínú Kùránì tí ò fi ó ṣẹ wọ́n lé 50 ẹ máa pa dànù ni tó bá ti rẹ́dì láti bá yín jà lórí ọ̀rọ̀ Allah àbí kílẹ̀ ń sọ pé yín mi. Ìpakúpa ni kíni ta ló lẹbi tó fẹ́ mọ dí ọ̀rọ̀ lọ́wọ́ ta lòun máa pa dànù ni tó bá jẹ́ kẹtẹ́fẹ́ gbọ́nà mo ì tún dún lérí rẹ̀. Subhanallah. Lẹ́nu ọmọ mùsùlùmí ó pa ẹbí rẹ̀ 50 torí pé wọ́n láwọn ò ṣe faith tiẹ̀ wọ́n ò ṣẹ̀sìn rẹ̀ wọ́n láwọn ò ṣe Islam àwọn fẹ́ ṣe nǹkan míì wọ́n takò ń ṣe ọ wàá pa wọ́n a'udhu billah wọ́n láà ṣe mùsùlùmí. ṣe rí báyìí àwọn wọ́nà kí Islam jẹ́ ẹ̀sìn àlàáfíà tó jẹ́ kí gbogbo ayé ká mọ live in peace ká push humanity síwájú àwọn kan sì ń bà á jẹ́. Ẹ̀yin olùgbọ́ wa mo bẹ̀ yín ni mo bẹ̀ yín torí tọlọ́run ẹ mọ yàsí tẹ́ni yìí sọ ó tiẹ̀ tó wá tó ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kìrìsìtẹ́nì àbẹ́ ẹ jẹ́ lẹ́sìn kejì àbẹ́ lẹ́sìn kẹta gbogbo ẹ̀sìn tí ò bá wù kó mọ́ sí ẹ mọ gbọ́n tán sọ yẹn àìlẹ́kọ̀ọ́ ni Islam kọ́ wa ní gbogbo nǹkan wíhun orí ni wọn lẹ́kọ̀ọ́ ni mélòó làwa náà mọ̀ kẹsí pàwa náà mọ̀ kankan wallahi àmọ̀ kankan bọ̀ I understand tán pè ní humanity torí pa lọ́lẹ́wé I understand pa àgbọ̀dọ̀ mọ̀ para wa irrespective of the tongue no the religion you do àgbọ̀dọ̀ mọ̀ para wa ìwé ló jẹ́ ká mọ̀ ẹ̀sìn wa Islam náà jẹ́ ká mọ̀ àmọ́ wọn lẹ́kọ̀ọ́ tán sọ yẹn ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín wallahi ìfẹ́ tí à ń lò síra wa ní ẹja máa lo ẹ mọ yà sí irú àwọn báyìí kò sí bá a ṣe ní mọ ní irú àwọn báyìí inú ẹ̀sìn o torí bẹ́ẹ̀ ìwọ tó o bá jẹ́ kìrìsìtẹ́nì mùsùlùmí ò ní ru aburú sí ọ torí ntọ́lọ́ ni a máa ṣe ni a nífẹ̀ẹ́ ìwọ tó o bá jẹ́ kìrìsìtẹ́nì gbogbo kìrìsìtẹ́nì lápapọ̀ wàláì mùsùlùmí ò ní wàhálà pẹ̀lú yẹn ó sì jẹ́ ẹ̀sìn alábàáláyé ni wàláì mùsùlùmí ò ní pírọ́blẹ́mù pẹ̀lú rẹ̀ wàláì ẹ mọ yà sáwọn bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run wà pẹ̀lú wa humanity before religion and that is the only way ọ̀nà tá a lè gbà tá a fi lè ní peace in country yìí ọ̀nà tá a lè gbà tá a fi lè ní peace everywhere nìyẹn Ọlọ́run wà pẹ̀lú wa assalamu alaikum.